yes ẹ̀yin tèmi fídíò yìí fún àwọn 40 50 60 ẹ̀yin lẹ́nu fídíò yìí ẹ farabalẹ̀ ẹ gbọ́rọ̀ mi dáadáa. Tí mo bá ṣe fídíò tí mo bá tiẹ̀ lọ́kàn pé mo fẹ́ wá recommend apps ni ẹ máa rí i pé mi ò ní lọ straight kí n recommend apps yẹn, màá fi ọ̀rọ̀ sí níwájú kí n tó wá recommend apps lẹ́yìn. Ìdí ẹ̀ ni pé ẹ fẹ́ rí àwọn èèyàn kan wọ́n fẹ́ mọ hurry yín, wọ́n fẹ́ mọ hurry yín pé kí ni àwọn ò gbọ́ rí, irú apps wo ló fẹ́ recommend káwọn ò tí gbọ́ rí, you understand? Wọ́n fẹ́ núnà fún ẹ pé àwọn mọ̀ jù ẹ lọ, àwọn míì wọ́n mọ̀ fẹ́ fast forward, you understand? Láì bìkítà pé kí ni wọ́n sọ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀. Ìwọ tó bá kánjú apps yẹn tó follow àwọn nǹkan tá a sọ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀, wàláì ó kàn máa dá mi sápẹ̀rẹ̀ ni. Wàá kàn máa mú apps yẹn lásán without any benefits. So èyí tá a sọ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ yìí ó wà important. Tó bá follow ẹ̀ gan, you may not even need any apps. Èyí tá a sọ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ tó bá follow ẹ̀, you may not need any apps. Bẹ̀ẹ̀ tí irọ́ fast forward yìí ni kí ló ń ṣe é? Kódà ká tẹ̀ sọ wípé òkè ìwọ bá ṣe ń sọ ìwọ náà fẹ́ ṣe fẹ́yàn ni. O need láti learn do and don't tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀. Irọ́. Fún díẹ̀ yìí lórí ti tèmi, ó ní pé this video is for àwọn age range tí mo sọ. Ẹ rí i pé as you age, wàá máa mọ feel bí ẹni pé àbí egungun ń rún ni, àbí egungun ó ń rún, wàá mọ feel. Tó bá wá bìkítà at the end of the day, ṣé o mọ̀ pé egungun yẹn ṣe ń ti pọ́n weak tó ń dùn ẹ́, wàá fẹ́ mọ fi sí ibi tó balance fún ẹ. Ibi tó balance fún ẹ yẹn á bẹ̀rẹ̀ sí ní disfigure appearances ẹ. Nǹkan tí mo wá sọ ní ó wà lára nǹkan tí mo wá sọ. Then again nípa sugar level. Tí yẹn bá ti ń dàgbà díẹ̀díẹ̀, you have everything, but you cannot eat everything you see. O ní owó àti ra mílìkì 100, but ó ṣeé ṣe wọn ò bí ẹ dá kó tiẹ̀ mu ọyọ kan tán within short period of time. O ní owó láti jẹran any kind of meat tó wù ẹ́ ọlọ́ràá ni, but wọn ò bí ẹ dá pé kó mọ jẹ́ bẹ́ẹ̀. O ní orí ọ̀fẹ́ pé o ò ní sùn kó mọ́ sùn látàrọ̀ kó mọ́ ṣe patí, wọn ò bí ẹ dá kó mọ́ sùn. O ní orí ọ̀fẹ́ kó mọ́ mu ọtí, wọn ò bí ẹ dá pẹ̀lú èjì yẹn kó mọ́ mú bẹ́ẹ̀. Ní èjì kan ìwọ tó bá mọ̀ pé o fẹ́ last, ṣé bọ́kùnrin ni ẹ o dẹ̀ fẹ́ lo ìyàwó rẹ pẹ́pẹ́pẹ́, ṣé bí obìnrin ni ẹ o fẹ́ gbádùn ọkọ rẹ pẹ́pẹ́pẹ́, ẹ fúlù bí mo ṣe ń sọ yìí. Ṣé ẹ rí ní àsìkò yìí à ń gbàwẹ̀, àwọn èèyàn míì dẹ̀ ń gbà lóòótọ́ tọkàntọkàn, seriously. Àmọ́ nínú pé wọ́n ṣínu, blood sugar wọ́n ṣì ń high nítorí nǹkan tí wọ́n fi ń sínú. Nítorí pé wò jẹ́ látàtàrọ̀, the next ni pé kó bombard ara rẹ pẹ̀lú sugar lálẹ́, like seriously, condition ló máa worse jù gbà tó gbàwẹ̀ lọ. Yes, arákùnrin kan ó ń gbàwẹ̀, ó di pé ó shut down, ó run into shock ni, ló bá faint, wọ́n bá gbé lọ sí hospital, wọ́n wá test ẹ̀, wọ́n ní sugar level ẹ̀ high nínú àwẹ̀. Àwọn èèyàn rò pé sugar level ti low ni, bóyá ó yìí ni, wọ́n ní sugar level high nítorí pé kí ni nǹkan tó fi sínú lálẹ́, tó fi máa ń sínú kí ṣe lálẹ́ àná, èyí tó fi sínú lálẹ́ àná ṣúgìrì ló pọ̀ jù bẹ́ẹ̀. And bó ṣe ń lò ó nìyẹn, wọ́n mu ògì ṣúgà ni, watermelon, pineapple, wọ́n wá fi minerals lé, wọ́n wá mu tíì sí àti mílìkì tó tìkì. Nígbà náà wọ́n wá gbọ́n òróró àti búrẹ́dì, wọ́n ní àwọn fi jẹun. Ẹ dákun ta ló ń parẹ́? Ó ń parẹ́. Èyí tí mo wá sọ yìí tó bá wù yín ẹ mọ́ tẹ̀lé, ẹ mọ́ lépa apps mo fẹ́ sọ lẹ́yìn, ó ti miss kò ní apps rẹ̀ ní ṣiṣẹ́ fún ẹ. So ẹ̀yin kan ti wá di pé ẹ ti wá jẹ gbogbo ẹ̀, ẹ ti wà ní condition tí wọ́n pè ní insulin resistance. Insulin yín ò ṣiṣẹ́ dáadáa mọ́. Either insulin yín ó ti weak àbí kò lágbára bí ti tẹ́lẹ̀, kò lè absorb gbogbo sugar tẹ́ ń jẹ, kò lè use it and make and distribute it and remove the waste, kò lè ṣe yẹn mọ́, ó ti weak. So àwọn tó bá wà nínú condition yìí, àwọn náà ń sọ wípé wọ́n ní diabetes. And you may not know, òun ni mo fi fẹ́ wá sọ ilé. Wàá rí sign yìí òun là ń pè ní skin tags. Ó máa ń mú ọkùnrin, kò í wọ́pọ̀ lára ọkùnrin, ó máa ń mú obìnrin. Ìdí tó fi máa ń wá pọ̀ jù lára obìnrin òun ni pé nítorí cream. Ó ti wà under condition insulin resistance, ó tún wá ń lo cream. Kí ni skin tag yẹn á wá máa jáde dáadáa. Wàá wá mójútó, nítorí ẹ̀ ni kò bá dákẹ́ mọ́ lo cream. You understand? So that wàá mọ̀ pé ṣé sugar ló ń fa kinní yìí ni àbí cream. Àsìkò tá à ń sọ yìí kì í ṣe àsìkò tá à ń lo cream mọ́. Àsìkò tó jẹ́ pé oil is what you need, so that kí ara rẹ kó máa supple. Àsìkò yìí àwọn oil alálùbọ́ríkà tó bá mọ̀ pé o ti ń tònà ara rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, obìnrin mọ̀ sọ́nsìn, wàá lọ wá àwọn ọṣẹ ni kó máa fi wẹ̀, ọṣẹ gidi
tó máa tone ara rẹ̀ ìwọ tó bá desire tone bèlèntèlé ní àsìkò yìí èwo làbúrò tone bẹ́ẹ̀ tó bá sọ pé ẹ̀ nígbà ẹ̀ ní láti máa tone because àwọn kan ti lo cream yẹn débi pé tí wọn ò bá lò mọ́ gaskiya kò dáa instead of fi máa lo ash cream yẹn tó wá fẹ́ sọ ara di bí ara cancer like ẹ kàn lọ wá ọṣẹ ẹ lọ sọ́dọ̀ àwọn tó ń ta àwọn ọṣẹ gidi ni omi sọ pé àwọn ọṣẹ tẹ́ ẹ̀ mọ́ díẹ̀ o àwọn ọṣẹ tó máa keep yín ever young ọṣẹ tẹ́ kàn máa fi wẹ̀ ẹ dẹ̀ máa fi àwọn oil alálùbáríkà bíi organic coconut oil ẹ máa fi para ìwọ tó bá desire organic coconut oil o lè WhatsApp mi o lè WhatsApp mi organic coconut wàá máa fi para wàá máa dán wàá dẹ̀ máa jọ̀lọ̀ ooru ò ní máa mú ẹ tóru bá ti mú ẹ ooru mú ẹ òun lo cream do you understand ó dẹ̀ wà lọ́ndà insulin resistance kíní yẹn ó wá máa jáde chàchàchàchà kò wá ní jáde lásán á wá máa gún ẹ bí ẹni pé wọ́n fi píìnì gún ẹ àwọn èèyàn kó wá máa họra chàchàchà bí ẹni pé wọ́n da kúrú náà sára tó o bá take care wá ní skin cancer and again o dẹ̀ ń jẹ sugar o tiẹ̀ mọ̀ pé o ní issue diabetes so fídíò èyí fún wọn tó bá ti notice kíní yẹn lára rẹ kọ́kọ́ lọ ṣe zero to sugar zero to any form of sugary things zero ṣé màá wá para mi ni and àsìkò sí yìí tó wà kéésì àsìkò tó ń jẹ gbogbo ẹ̀ ó lówó gbogbo ẹ̀ ò ní lè jẹ gbogbo ẹ̀ ó lówó láti ra tírọ́ọ̀kì mínírààsì but ó ní oore ọ̀fẹ́ láti mú one bottle ó ní owó láti ra gbogbo factory mílìkì ó ní oore ọ̀fẹ́ láti mú one tin of milk within a short period of time ó ní owó láti mú gbogbo mílò wàláhì wàá bu teaspoon ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ omi ó ní oore ọ̀fẹ́ láti jẹ ṣúgà bó ṣe fẹ́ so tó bá watch ẹ̀ bẹ́ẹ̀ tó bá reduce sugar rẹ̀ wàá rí pé in no time kí ni skin tag yẹn ó máa lọ á fẹ́ máa lọ then irú kírìmù tó jẹ́ pé ó fẹ́ lè sọ ara di cancer mẹ́ lára like your age ó ní ìdí ẹ̀ mọ́ my dear ó ní ìdí ẹ̀ mọ́ then kí ni wàá lọ bá mi wá lásìkò yìí kí ni wàá lọ bá mi wá so that kí àwọn tó ti wà ń bẹ̀ kó kúrò wàá lọ bá mi wá nǹkan tá à ń pè ní apple cider multipurpose ni mo sọ fún yín bá a ṣe ń lò fún infection níjọ́ wo even ó dáa fún sugar high sugar nǹkan tó bá ń lò ní àgbo ó mọ̀ tọ́ sí díẹ̀díẹ̀ wàá rí pé ó help ẹ̀ so nípa ti skin tag tó ti appear ní ọrùn ẹ àbí lójú ẹ wàá wá fi apple cider yẹn wàá fi sára cotton wool wàá wá fi gbó ó máa ṣáná wọlé ó máa ṣáná wọlé bẹ̀ bó ṣe ṣáná wọlé yẹn tó bá ti gbẹ mọ́ bẹ̀ ó máa paramọ́ títí tó fi máa lọ so then tó bá ti wá apply rẹ̀ tán tó ti apply ẹ̀ tán torí pé ó ti absorb sínú ẹ̀ o lè wá fi powder sí gbogbo ọrùn ẹ kó remain dry because tí ọrùn ẹ bá ń wet kíní yẹn á máa fẹ́ máa dìde then gbogbo cream wèrè yẹn mo ní zero so if you must even rub cream so yẹ oil alálùbáríkà ìwọ tó fi pé yes o máa continue láti máa tone body ẹ o bá lọ wọ ọṣẹ gidi ọṣẹ nìkan ti tó ọṣẹ ọmọ pé ọṣẹ fúngbà wàá fi wẹ̀ ni wàá dẹ̀ fomi fọ̀ ìyẹn wà òkè wàá mọ̀ lo ọṣẹ rẹ láàárọ̀ lálẹ́ wàá dẹ̀ máa lo oil yẹn recommended coconut oil àwọn oil alálùbáríkà avocado oil semestry oil reedy oil tó ń ṣara lóore chia seed oil tó máa fún ẹ ní like glittering skins nǹkan tó nídìí nìyẹn kì í ṣe àwọn kírìmù ní táìmù yẹn nítorí àwọn kìíní màá rí àwọn mi wọ́n máa lo blade like seriously no ẹ rí àwọn mi máa wá fọwọ́ já ọrùn àwọn tó fọwọ́ jáwùn yẹn wọ́n ń lo sugar jù wọ́n tún lo cream ẹ dènà rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ like àsìkò tẹ́ ẹ wà yìí àsìkò tí yóò fi drop gbogbo jagbajagba tó dà kíyàn fi rí imú mi tó yẹ wàá wá lọ bá mi ṣe kinní kan ó ní nǹkan kan tá à ń pè ní chia seeds ṣe rí chia seeds yìí ó dáa fún diabetes bákan náà mo tún recommend yẹ fún bone density fún egungun rẹ àsìkò tá a wí àsìkò tí ara ó fẹ́ mọ́ ròyàn ni so wàá lọ bá mi wá orí ọ̀fẹ́ wà ń bẹ̀ wàá bá mi wá chia seeds wàá bá mi wá bẹ̀rẹ̀kẹ̀sẹ̀ wàá bá mi wá rosemary gbogbo àwọn nǹkan mi tó wà ní kitchen yín wà láì oògùn ni cherry thyme oògùn ni rosemary oògùn ni curry leaf oògùn ni so ẹ mọ sábà máa lò ó sínú ẹran yín instead of mídìmídì maggi tí n bá sọ pé maggi like àwọn seasoning tó máa ń dùn yẹn àwọn yẹn gan ló máa kó bára so ẹ reduce yẹn kẹ́ ẹ go more on this seasoning and more on irú so mò ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ẹ lọ bá mi wá chia seeds ẹ lọ bá mi wá bẹ̀rẹ̀kẹ̀sẹ̀ ẹ lọ bá mi wá gloves ẹ bá mi wá thyme ẹ bá mi wá ginger ẹ bá mi wá turmeric
like kíní tí mo sọ yìí ẹ mix ẹ̀ papọ̀, tó bá mix ẹ̀ papọ̀ tablespoon kan dà sínú omi gbóná lálẹ́, kó wá fi kalẹ̀ títí di àárọ̀, kó wá sẹ́ omi yẹn, o ní oore ọ̀fẹ́ láti warm omi yẹn kó mú, máa ṣe bẹ́ẹ̀ lóòrèkóòrè, kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ lọ léra wọn everyday náà for the period of like 3 weeks. Tó bá yá kó wá máa ṣe ní like 2 times in a week. Like bone yẹn, ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ bone níwájú, tó bá ti ń age ó máa fẹ́ máa crack. Ibi tó dẹ̀ crack dé tó bá bend síbẹ̀, ó bend tán láyé nù yẹn. So bó ṣe máa take care high blood sugar fún ẹ, especially ìwọ tó ti ní skin tag tó jẹ́ pé as a result of insulin resistance ni, bẹ́ẹ̀ náà ó máa bẹ́ẹ̀ balance up bones ẹ, bone ni ò ní tètè dẹnu kọlẹ̀. Ṣé ó yẹ yín? Is a kind of ó rich, gbogbo èyí tí mo sọ ó rich nínú calcium, ó rich nínú magnesium. Do you understand? Yes, ó máa help ẹ build the collagen naturally. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ, ṣẹ́yìn náà rí bá ṣe gbé. Bí mo ṣe wá gbé yìí, ìwọ tó bá wá tẹ̀lé bí mo ṣe gbé yìí, ṣé o mọ̀ pé o ti miss? Ìwọ tó fast forward dé level dé àárín yìí, dé end yìí, ṣé o mọ̀ pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níwájú láti gain ẹ̀ wàláì. Tó o bá wò láti bẹ̀rẹ̀ títí di ending full, ó cheat ara ẹ̀. So ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. That is, do it yourself. You can do it yourself. But tẹ̀lé gbogbo nǹkan tí mo sọ. Tó bá tẹ̀lé nǹkan tí mo sọ, wàláì o lè mọ̀ ní the apps. O lè mọ̀ lè sọ pé àjíà, ẹ dákun o, ẹ bá mi wá oògùn arthritis o, ẹ bá mi wá oògùn kí tó bá ti lè ṣe. But oorun ṣe kókó in this age tó wà yìí 40 to 80, 90, oorun ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mú fóònù lọ sórí bẹ́ẹ̀dì, ẹ wá bẹ̀rẹ̀ sí ní wo social media ní time tẹ́ ti wà lórí bẹ́ẹ̀dì. It is not only your eyes, insomnia, diabetes, hypertension, breakage of all bones, gbogbo ẹ̀ ó jí láàárọ̀ gbogbo ara máa ro ẹni, brain ni ò ní function dáadáa. Tó bá ti di àsìkò pé o fẹ́ sùn, má tẹ fóònù lórí bẹ́ẹ̀dì, because once tó bá ti tẹ fóònù tó bá ti ṣáná sí ẹ lágbárí, ò ní rórun yẹn sùn mọ́. Tó bá dẹ̀ kí n rórun sùn ní age tó wà yìí, as a man, even though you are 40 years, you won't be able to do well with your wife. As a woman, gbogbo ẹ máa break down ni. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ìwọ tó bá wò ní end tó wò láti beginning, like seriously, o ti short very well. This is On Point by 2, always using my words to help others. Bye for now.